Ibo ni mo rí ṣẹ́gun. Sọ́wọ́n dáàdì pẹ̀lẹ́ ìlú wa. Ẹgbẹ́ àbá ìlú kò sí o. Ẹgbẹ́ àbá ìlú kò sí o. Àtọ̀rọ̀ yìí láti ẹ̀tọ́ lé mi. Lọ́jọ́ kò sí mọ́. Orílẹ̀-èdè mo láti wá ní. Congratulations sir. Congratulations. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí, èmi là ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí, èmi là ò ní yọ̀ sí. Wọ́n la sọ̀rọ̀ yìí ń jẹta. Bàbá ní orí adé ògbé gbogbo wọn. Ọ̀ṣun àti bàbá lórí. Ọkọ̀ tèmi ní Ọbágúnwà Teskin Ìgbàláyé, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. SNG. Adé òpẹ́ lórí bí bàtà pẹ́lẹ́ tó. Ní orúkọ èmi ní Aláàjì Akẹ́lẹ́ yẹn kàtí. Chief of Staff of the Government. Ọ̀túnba Tọ́lá Pàṣẹ, Commissioner for Agriculture and Security. Kábíyèsí o. Èmi ni Ajé Igbe Olúsọjí, Commissioner for Government Affairs and Protocol. Kábíyèsí o. Èmi ni orúkọ tèmi ni Maruf Délé Ayọ̀, Commissioner for Innovation, Science, Technology and Digital. Kábíyèsí. Babaláwo ló. Ọmọ yìí èmi ni Dr. Bíyì Ọdúnládé tí mo jẹ́ Commissioner for Political Affairs and Intergovernmental Relations ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kábíyèsí dájú pẹ́ lórí orúkọ tèmi ni Tajudeen Ọ̀kandéjì, mo jẹ́ permanent secretary ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní orúkọ bàbá wa Kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ẹlẹ́kẹ̀ẹ́lẹ́kùnlógójì irú ẹ̀ tá a tún bí 1944 bàbá wa tí mo fi tìbàdàn dárúkọ bàbá wa Aláìlúwà Ọba Rashidi Adéwọ̀lú Ládọ̀jà. Kábíyèsí o. Bàbá wa Yorùbá la ẹjọ́ àjẹńtà ààrẹ ọ̀sán ìlànà ìbọ̀dẹ̀ ìṣòro ààrẹ ọ̀sán. Tó mo fi pẹ̀lú àṣẹ láti ọdún bàbá wa. Àwa mọ̀mọ̀ yẹn ti wá. Kábíyèsí. Ọlọ́run mọ̀mọ̀ yẹn ti wá. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Bàbá wa Aláìlúwà Ọba Rasheed Adéwọ̀lú Ládọ̀jà Fellow Nigeria Society of Engineers. Ẹ bá ń ṣe kábíyèsí Olúbàdàn. Àwọn nìkan kọ́ ni wọ́n wà níbí ní ìrọ̀lẹ́ yìí. Ìyá tó jókòó àwọn ní olórí Pakistan Rasheedat Yínká Ládọ̀jà. Ẹ bá mi ṣe kárólì fáwọn.
bàbá wa tí kábíyèsí tí wọ́n fi hàn án lẹ́ẹ̀kan kọ́ba wọn fi hàn án náà pa àwọn náà ní bàbá wa ààrẹ mùsùlùmí ti ilẹ̀ Yorùbá Ẹdó àti Delta tí wọ́n tún jẹ́ ààrẹ ilẹ̀ Ìbàdàn bí ọba kọ̀mínì bàbá wa Alhaji Dáúdà Mọ́kànbíọ́lá Bídàmà ẹ bá mi ṣe kárọ́lé fún wọn. Bákan náà mo fẹ́ fi bàbá wa former minister of special duties Federal Republic of Nigeria bàbá wa Professor Taofeek Adélọ́jà mọ́gàjì ilẹ̀ Ìbàdàn ni wọ́n mọ́gàjì ilẹ̀ Ìbàdàn ẹ bá mi ṣe kárọ́lé fáwọn náà. Mo fẹ́ fi ààrẹ ẹgbẹ́ ọmọ balógun bí èèyàn bá fẹ́ràn ààrẹ mọ́ ẹgbẹ́ ló kú mo fẹ́ràn ara mi pọ̀ bákan náà mo fẹ́ fi mọ́gàjì bàdé yẹn káàmù káàmù bàdé yẹn káàmù fẹ́ fi hàn ẹ bá ṣe káàmù fún un. ọ̀rẹ́ ilé kejì. Bó ṣe rí mọ́tò tó bọ́lẹ̀ ní sàlẹ̀ ní mú ìbí ìrẹsì àfọ́jẹ́ ọ̀pàdà sọ́tún mo tún fẹ́ fi ọmọọba Fọlá Ládọjà mo fẹ́ fi hàn yín ẹ máa ń ṣe ká lórí fáwọn náà. sáàkì o. gbogbo àwọn tó wà níbi tí ibi ò dákọjákun Gàfà òfò ọlọ́run Gàfà Ládọjà ẹ káàbọ̀ sí àríwá gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ kábíyèsí akínyẹ káàbọ̀. Orúkọ mi ni Adéọlá Ọlọ́kọ̀ tó jẹ́ àdúgbò. Ẹ̀yà pẹ̀ má bínú lè yìí. Ẹ má bínú. Báyìí sì ló mú dàrí kàn. Ẹ káàbọ̀ síbí. Mo introduce èyí ọmọ bá o. Ẹ káàbọ̀ sí àríwá o. Mo dúpẹ́ ọ̀la Adélékè. Ìyẹ̀yí of the universe. Ẹ bá mi fún ọ ní ẹ bá mi fún ọ látẹ̀wọ́. Ẹ má ṣe káàbọ̀ lè fún ọ. Ẹ ṣe òdúpẹ́ ní báyìí ni mo fẹ́ bàbá wa ló máa sọ̀rọ̀ àbí anybody. Ọ̀rẹ́ mi àsìkò ní gbogbo ìgbẹ́rẹ́ láyé. Ó tún kọrin fún ẹ. A kí bàbá wa. Défìlà. Mo kí ọlọ́lá jùlọ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun aṣíwájú Dr. Senator Adémọ́lá Jackson Nurudeen Adeleke. Mo kí ìlú àpá ìyá gómìnà. Mo kí sí ọ̀sán mo kí gbogbo àti all the commissioners àti PS tàlùwàní. Mo wá kí gbogbo àwọn tí a bá àwọn ẹ̀yà wa mo kí o kára orí o mo kí o lórí méjèèjì mo rẹ̀ kí bàbá wa dídá máa àti professor àti gbogbo àti abánilé. Bàbá inú wa dùn gẹ́gẹ́ bí orin tí gómìnà kọ wípé bá ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí gbogbo wa la mọ tó ń lọ ní àti bí ọdún mélòó kan yóò lọ kò lọ ṣùgbọ́n pẹ̀lú àti ohun àti ọlọ́run bá ti bá ti kábíyèsí o. bẹ́ẹ̀ ni mo wà lọ́rùn Májídé yìí. Bàbá àyẹ̀mọ́ ògbóǹgbò olùdẹ́lẹ́jọ́ tó tó so bí òye àyẹ̀mọ́ ni ọlọ́run ti kọ́ láti òde mu ẹ tí ó bá kàn fẹ́ tó bá lóun fẹ́ yí kálá ọlọ́run padà ojú rẹ̀ ó rí tí ò yẹ kó rí ṣùgbọ́n a dúpẹ́ pé ètí ó ṣẹlẹ̀ lójú ẹ̀mí àwọn ọmọ yín lójú àwọn ọmọ yín ló wá dùn wípé bí ọlọ́run ṣe kọ́ pàǹtí ọlọ́run ni yóò yẹ wá tí ó yẹ yín òun náà ni wọ́n fi sí so lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ọmọ yín sẹ́nitọ́ Adémọ́lá Adeleke àti gbogbo àwọn tí àwa wá láti bá yín yọ ayọ̀ láti bára wa yọ̀ mọ́tò pé bá wa ọmọ yín náà ní gómìnà bá yín yọ̀ ìpè ìwé eléyìí ó ṣẹlẹ̀ gan pé láìpẹ́ láì jìnnà on the 26 kọ́ni àbí agbára ọlọ́ on the 26 àwọn àti gbogbo àti wáyé láti pọ̀ jù báyìí lọ pẹ̀lú ìjọ náà àákùn ìgbọ̀nsùn wa kan náà gbogbo kábínẹ̀tì àákùn wa gẹ́gẹ́ bí gómìnà ní sọ fún wa nínú mọ́tò ìpè tó wá ní 26 gbogbo àwọn láwọ̀ láti wá bá wa sí ẹ̀yẹ tí gómìnà Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí náà ó yẹ ká kí gómìnà Ọ̀yọ́ torí pé àdìsí ládìkà ọba rẹ̀ lọ́tọ̀ tó bí òwe torí pé
gómìnà ìpàdé gómìnà náà kó nínú tó wà lẹ́yìn tí mo bá fi yọ̀ lẹ́nu mo mọ̀ pé kò ṣe kéré mi adúpẹ́ lọ gómìnà fún ìfọwọ́sí wípé kí ẹ̀jẹ̀ ti Olúbàdàn olóbèrú rẹ̀ tó adúpẹ́ lọ gómìnà náà torí pé wọ́n ṣe ibi méjì ìyá mẹ́fà tó lẹ́ẹ̀kan sí lórúkọ gómìnà adúpẹ́ fún Ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ gómìnà àtúndúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè yìí wípé wọ́n dúró wọ́n dẹ̀ ṣe tí ọmọ kan ṣe tó adẹ́gbà aládùúrà wípé pẹ̀lú bí afẹ́ṣe ní ìrántí gbé adéfín ní on the 26 lágbára Ọlọ́run ẹ fi ẹ̀mí gùn lẹ́fi lò ẹ̀mí gùn lẹ́fi lò ẹ̀mí gùn lẹ́fi lò àti ìlera tó péye àti àlàáfíà nínú ọlọ́lá nínú ìdùnnú nínú àlàáfíà ara nìyẹn fi ṣe ọdún mẹ́wàá lẹ́nu gbogbo lára wọn lọ ọdún lẹ́nu gbogbo lára wọn ṣe ọgbọ̀n ọdún lẹ́nu gbogbo lára wọn tí a gbàlérò fi ni pé nínú ìsì ti Olúbàdàn pẹ̀lú ògùn Ọlọ́run èyí lẹ́ẹ̀pẹ̀ jù lórí àgbà èyí ni ìsì yẹn ó dalé lórí pé Olúbàdàn wọ́n pẹ́ wọ́n lo 40 years wọ́n lo 50 years.